so ṣẹ́yìn náà rí pé wọ́n béèrè wọ́n dẹ̀ ní pinnu tí ọ̀ ilé wa táwa á fèsì sí ṣé àṣà ìdá gbogbo ayé pé lóòótọ́ ó wà ní tíra dẹ́ pé nǹkan béèrè yẹn so èsì rẹ̀ wà ní tíra táwa á fèsì ṣé àṣàbòsí àbá àṣàbòsí so torí pé in tí òye wọn náà la fẹ́ fi dá wọn lóhùn pé kí ló tẹ́yìn ò lè wáṣù nílùú yín tó ẹgbẹ́ ṣókótó lẹ́yìn lè láìlè àní ẹ̀gbọ́ ṣẹ́rí tí yóò bá ti ṣẹ́rí àti àwa tá a ṣe súnà táwọn fídíò àtàwa tá a ń ṣe súnà àtàwa tá a ṣe ṣẹ́rí òróró tí màá là mọ́lẹ̀ ni pé ní tí yóò bá ti ṣe súnà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ó máa ro lójú náà sí táwọn so àwọn ìṣẹ̀lẹ̀ ó máa ṣẹlẹ̀ àìṣe súnà rẹ̀ àìgbọ́ súnà rẹ̀ yìí yóò máa bí ìyapa inú ṣùgbọ́n dẹ̀ ṣe máa bá lọ níbi sáyé lọ nìyẹn lóṣìṣì nǹkan yóò máa ṣẹlẹ̀ látara pé kò gbọ́ súnà yẹn so àyín táwọn ò gbọ́yé òun náà ní kíni anosho lè wò láti umur so pé inú ṣẹ̀ríà Islam a máa ń ní olórí tá ń tẹ̀lé tá ń gbọ́nà sí lẹ́nu wọn ò mọ fundamental yìí wọn ò mọ inú ṣẹ̀ríà Islam látara pé wọn ò mọ wọn rẹ̀ gbọ́yé àyí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n gbọ́ wọ́n kà wọ́n ké ṣùgbọ́n wọn ṣe kíni wọn múlò so in tí wọ́n mọ̀ nípa wujubu ta'ati wulati al-umur so àwọn ọ̀ràn yẹ̀rí ká tẹ̀lé àwọn aláṣẹ alámọ̀rí wa aláṣẹ alámọ̀rí ayé wa àti aláṣẹ alámọ̀rí ẹ̀sìn wa ọ̀ràn yẹ̀rí ká tẹ̀lé wọn ọwọ́ àwọn ẹ̀kan alákòósì àwọn aláyẹ̀ ta ti ń sọ yìí wọ́n ń ṣe afáfá wọ́n máa tọrọ ẹ̀ pé ọdún lámúrí mi kún wọ́n ń ṣe afá ọba ní amíru ó lè já àfà ó dẹ̀ lè má já àfà ìgbà míì yẹn ni pé ìgbà míì olórí ìlú a máa já àfà olùmẹ̀sìn gẹ́gẹ́ bí Umar ṣe jẹ́ dàmísì rèé olórí ìlú kò ń ṣe ọ̀nà kó já àfà rẹpẹtẹ gẹ́gẹ́ bí a ṣe rí náà wọn míì bí Hajjaj bí Walid ibn Abdul Malik bí Marwan bẹ́ẹ̀ lọ tẹ́ pé àwọn míì ni wọ́n gbọ́dọ̀ yé kéwú àwọn míì ìṣẹ̀kẹ̀rẹ̀ wọn gbọ́dọ̀ yé kéwú dáadáa àpèjúwe ìran àwọn gbọ́dọ̀ yé kéwú sìn bí Umar ibn Abdul Aziz àfáàlù ń gan fúnra rẹ̀ so ṣùgbọ́n àwọn táwọn sọ ní àwọn olórí ìlú aláṣẹ ìlú tẹ́pọ̀ àwọn afáwọn máa bá wọn ṣiṣẹ́ àwọn afáwọn ni wọ́n máa gáìdì wọn gbá àwọn gangan ní aláṣẹ ìlú tó ní àtẹ̀lé so tí inú nǹkan tí ò yí àwọn tọ́wọ̀ bá ṣe súnà inú nǹkan tí ò kì í yé wọn ni inú nǹkan tàbí ẹgbẹ́ inú nǹkan tẹ́ pé wọ́n máa ń gbọ́ ṣùgbọ́n wọn kì í gbà á nì nígbà tó bá ti gbà súnà báwọn náà ṣe gbà tí súnà bá mú wa so ní ìlú tí bá jẹ́ pé ìlú ẹ̀sìn pọ́nbélé bíi Saudiya bíi Saudi àtàwọn ìlú míì so ní problem àti mọ̀ pé olórí wa náà ni ó jẹ́ mùsùlùmí náà ni olùmùsùlùmí náà láyé Islam náà ló ń lead olórí náà sì mùsùlùmí náà ni yóò jẹ́ àyìn ìkàṣẹ̀ sọ pé mùsùlùmí kan wà ń bí kan ṣùgbọ́n ní ìlú tí ò bá jẹ́ ìlú ẹ̀sìn bíi Nàìjíríà wà ń bí wọ́n ń yọ olórí ẹ̀sìn fún wa ní tá a máa tẹ̀lé àìní wàhálà ni ìṣòro ńlá kan ni sọlọ́run sì ti ní kẹ́nu kò wọ́n ti yan Sultan Sokoto nìyẹn tẹ́lẹ̀ pábílẹ̀ pé náà ti ní Islam ló ti ṣe kinní ju Nàìjíríà yìí lọ́ọ́ fi yàn kò síjọ́ sí lè yàn so wọn ti ń fòye jẹ́ ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí tó lè jẹ́ tó dáa jù ní tó jẹ́ tàbá ti ń rí pé èèyàn tó lẹ́tọ̀ọ́ sí ju wọn lọ nínú ọ̀tí náà wọ́n wà ní sin South àbí ibola wà ní bíbà yàrá ti mú bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kò ń ṣe kọ́ tí ẹ̀ máa ń dù ẹni tó bá gbèrú àmọ́ náà ńlá nífa Umaru èyí tó kéré jù nù ìwáyà tó wá pé wọ́n ló fi ṣèṣirò iṣẹ́ nígbà tó kú tán òun lọ́dún kan èyí tó kéré jù nìyẹn adé ìwáyà tó pọ̀ ọdún 11 ló fi ṣèṣirò tó ń lagún gidi nígbà tí Abdullahi ibn Abbas kọ́ ni Al-Abbas gangan fún rẹ̀ ibn Abdul Muttalib àwọn sàbí tọ́ lálàyé pọ̀ tó ní òun bẹ Allah pé ó ní sàátùlá haulan ayin yuriya ni Umar ó lóun bẹ Ọlọ́run wíkẹ́ Ọlọ́run jẹ́ kóun rí Umar lẹ́yìn ikú rẹ̀ tó rọ́ mọ̀ pé ìwọ ọkùnrin yìí ẹ̀ kárí bí alámọ̀ ìgbà yìí ló mọ Umar so ó ní òun bá rí tó ń kàn ogun báadà lóhun rí lẹ́yìn kíni so ìwáyà kan sọ pé sánà lẹ́yìn ọdún kan torí kò ń ṣe Abbas nìkan ló gbà wá ìwáyà mi sọ pé lẹ́yìn ihda ashara sana so lẹ́yìn ọdún lẹ́yìn 11 years so òun tó rí so ó lóun wá rí wá bèèrè pé kí ló ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ Umar kí ló bá pàdé kí Ọlọ́run á ṣe fún ọ ó ní
Umar ṣe kàn béèrè pé ìgbà wo lẹ́sìn mí náà wọ́n ní ọdún ó ti tó báyìí báyìí ó lóun ṣe ń ṣe ìṣirò òun tán ni láwùlà anni lakitu ra'ufan rahima ó ní tí ò bá ń ṣe pé òun pàdé Ọlọ́run ọba ra'ufan tó máa ń ṣe tó láàánú tó máa ń ṣe ìkẹ́ rahiman rafa ra'ufan ọba tó yẹ pé ọba onídẹ̀kùn ló máa ń ṣe fún rahiman tó sì láàánú tó máa ń ṣe kẹ́ni tó máa yẹ kó òun pàdé irú ọba yìí ọba tó pé ọ̀yẹn ni Ọlọ́run ló ń sọ tó máa ṣe òun pàdé Ọlọ́run ọba oníkẹ́ aláàánú ni òun ò lè bá ajá sí dáadáa mọ́tà sọ Umar màlá ń sọ lẹ́yìn Abubakar Umar màló dájú nínú gbogbo ọmọ lẹ́yìn àwọn ànábì Ọlọ́run ọba Abubakar lẹ́yìn Abubakar Umar ni Umar màlá ń sọ tánà bí ní tí ó máa ipá lọ́run dóhùn dìde ní Umar ní Ọlọ́run bá gbé dìde ló ń sọ yẹn o ká máa sọ tí wọ́n kan wá so ẹ jẹ́ káwọn tó ń jẹ́ ẹni yóò dáfẹ́ jẹ́ kọ́ jẹ́ òní tí wọ́n máa ń jádù nígbà tí àgbóṣàn lè kò dìrí kọ́ ni àbúsàn ní kò dìrí kọ́ ní àbí àbúsàn lè gẹ́fàrí tó lọ bá nàbí pé ànábì fà jẹ́ kémi náà fèmí náà sí pò kémi náà jẹ́ lórí ìbì kan ànábì ní wà Abuzar innaka da'if ọ̀lẹ́niọ́ wà innaha àmánà sí lélẹ̀ ànábì ń bẹ̀rù pé ọ̀lẹ́niọ́ ó lẹ́ńbì àwọn aspect kankan o tọ́ nílé mójútó àmánà yìí o wà innahu ya'ti yawmal qiyamati haswatan wa nadama aw kama qala ànábì ní yẹ́bí àríkẹ́ ọmọ ìbànújẹ́ àti àbámọ̀ ló máa ń ní ó padà ní ó jẹ́ fún ibẹ̀ tó bá fi dá nífà sàbí ànábì Ọlọ́run yìí sọ fún kálí ìbámu ẹgbẹ́ òun ṣe ń tí a máa so àwọn tó ti jẹ́ ẹ̀kọ́ máa jẹ́ ṣùgbọ́n tó bá yẹ kó wà mí náà ní àjẹ́ kó wà ń bẹ̀ tó lẹ́tọ̀ sí gẹ́gẹ́ bó ṣe wà so tó bá ti wá sọ pé tàbá ti wá lórí a máa ń gbọ́ràn sọ lórí ìlú rẹ̀ nìyí so bí tẹ́yìn sọ pé ní ibo lẹ́ ti rí pé oṣù Sókótó ni afẹ́bí láìlè ọ̀rọ̀ pé oṣù Sókótó kọ̀ àmírù olórí àwọn mùsùlùmí láti Sókótó yẹn ni à ń dúró de kò ń ṣe oṣù wọn òun ló máa nígbà tá a ti gbà pé ẹ̀sìn Islam kò ń ṣe pé kò lẹ́sẹ̀ pé nǹkan tẹ́ a lọ mú wá níbi kan àdìsí náà là ń kà látàárọ̀ yìí so òun là ń dúró de olórí wọn pé kí ni kọ́ ànáùsì torí pé ẹ̀sìn ní ká dúró lórí àti ní àgbọ̀dọ̀ má tẹ̀lé àṣẹ olórí so ẹ wá ń béèrè pé ibo nìyẹn wà lẹ́yìn náà gan ṣé wọ́n róṣù nílẹ̀ Yorùbá wa yìí ṣé wọ́n róṣù nílẹ̀ Yorùbá wa yìí inú fídíò yìí náà sìn àbá tó ń fún yín lésì inú fídíò yìí náà sìn Ọlọ́run àfojú ara wọn róṣù ní Ìlọrin Sultan Sokoto nígbà tí ó máa kéde àwẹ̀ kó tó sọ pé òun kéde àwẹ̀ kó tó sọ pé òun kéde ọdún níjọ́ Sunday ẹ máa dá àwọn tó kà pé lábájá ní ìlú báyìí wọ́n sọ fún àwọn wọ́n bí fáwọn káwọn róṣù lábájá ní ìlú báyìí wọ́n sọ fáwọn káwọn róṣù lábájá ní ìlú báyìí wọ́n sọ fáwọn káwọn róṣù kó tó ànáùnsì. sọ̀rọ̀ pé oṣù Sókótó kọ́ in tí ó ń ṣe yín gan ni pé àìgbà fún olórí tí Islam ní àgbà fún ló ń ṣe yín àwọn àfáà onísọkúsọ onífẹ̀ẹ́ nú àwọn ọlọ́gbọ̀n lágbà àwọn tẹ́yìn fẹ́ gbà fún tẹ̀lé wọn náà àwọn ọlẹ́fẹ́ gbà fún nìyẹn ẹni tẹ́sí tánà níbi ní àgbà fún gan ẹ̀ gbà fún kẹwàá bèèrè kí ibo nìyẹn wà ní kinní kan so ẹgbẹ́kọ̀ àǹdá ní ẹ̀ ń fọ́ tẹ̀ mọ́lẹ̀ báyìí ẹ̀ gbọ́kàn àná òun yé ẹ̀ kì í kà ń kọ́kọ́ díẹ̀ nà. wọ́n fi page bo ní page 169 kan. So, ó sì ẹ̀pọ̀ gan mi sí ọ ní bá tíráì àìdí wàlíwàjíz fi àkídà ti sálàfí sọ́ọ̀lẹ̀ so wàjíz yẹn ni pé ní essential kò tẹ́ essential gan wàjíz ní kí ní brief so tabakọ̀ ara mú wá ní ṣókí so yẹn pé ní àtúnṣe ní comprehensive book tó ju eléyìí lọ this one is just like the essential so ẹ̀yẹn ni pé ní àkídà àwọn ẹnire tó ti dájú náà sàábì àtàwọn tẹ̀lé wọn ìgbàgbọ́ tó ń ní tánà bí tọ́lọ́run bí gbélé wọn lọ́wọ́ òun ni ẹ máa kọ́ náà àwọn tí ra bàyìí kò ń ṣe lé nìkan so wọ́n ní tọ́bí inú nǹkan tí ẹ̀ka tún mọ̀ lábẹ́ in tó ṣe pàtàkì inú àdìsọ́kàn wa gẹ́gẹ́ bí mùsùlùmí al-aslu thamin wọ́n ní ìpìnlẹ̀ kẹjọ
tó jẹ́ ìpìlẹ̀ fún wa tàjọ́ lọ́mọ̀ tí a fẹ́ ṣe tí fẹ́ ní àkídà mùsùlùmí gidi àwọn àdìsọ́kàn mùsùlùmí gidi wujub ta'ati wulati amri muslimin òun náà ni ṣíṣọ̀ràn yẹn títẹ̀lé gbígbọ́ràn sí àwọn alákòóso ọ̀rọ̀ àwọn mùsùlùmí àwọn tó ń ṣàkóso rẹ̀ àwọn aláṣẹ bil ma'ruf títẹ̀lé wọn pẹ̀lú dáadáa yẹni pé ní a máa tẹ̀lé wọn pé ẹsẹ̀ bẹ́ẹ̀ sì ń ṣe ní kàṣẹ́gì ní ká tẹ̀lé wọn so a sì ní yapa sí wọn ìyẹn máa pè nípa tẹ̀lé wọn pẹ̀lú dáadáa lẹ́yìn náà tó bá sì pa aláṣẹ ká kọ̀tọ̀ Ọlọ́run àní tẹ̀lé wọn ìyẹn náà pè pẹ̀lú pé à ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. wọ́n ní wàmín usuli akidati salafi sọ́ọ̀lì nínú ìpínlẹ̀ ìgbàgbọ́ àwọn ẹni eré tó ti lọ nínú àwọn látòrí ànábì tó rí àwọn sàábé alùsùn àlìjàmáà tàfi mọ̀ sáwọn náà ní onísúnnà àti jama'a annabi sallallahu wa annahum yarawna wujuba ta'ati wulati umur muslimin so una ni pé wọ́n a máa rí pé ọ̀ràn yàn ní ká tẹ̀lé àwọn tó jẹ́ alákòóso ọ̀rọ̀ àwọn mùsùlùmí so kò lè sin ní fídíò yóò gùn so ẹ kò máa rí wá jáde níbẹ̀ nìkan so tó di pé à ń rí bẹ́ẹ̀ ibo láti rí à ń rí tó dípọ́ náà ló pa láṣẹ nìkan àti sọ àdìsí ànábì ló sì pa láṣẹ nínú àdìsí rẹ̀ ẹ wáyà lọ́kàn náà ní يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم Ọlọ́run ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ẹ tẹ̀lé Ọlọ́run Ọba àtìhùn ìgbọ́ràn sí lẹ́nu lọ́pẹ́ ní tọ́hàn so àtìhùn ẹgbọ́ràn sọ́nà ọba lẹ́nu àtìhùn Rasul lẹ́sìn gbọ́ràn sí ìdí òṣìṣẹ́ yìí náà tààràn yìí sí lẹ́nu wa ulil amri àtàwọn alákòóso ọ̀rọ̀ yín minkum tó ń bẹ láàrin ẹgbọ́ràn sí wọn lẹ́nu so àyà ẹ lọ torí pé fàyín tànà záàtù fi ṣe ìtẹ̀bá ṣe fanfà níbi kankan faruddu ila Allah wa rasul ẹ̀rọ Ọlọ́run àti òjíṣẹ́ ní kẹtẹ padà sí so tẹ̀bá ṣe fanfà ń sin náà lórí ọ̀tá ń sọ iná sin àti ìdàpadà sọ́dọ̀ Ọlọ́run báyìí pé ìtọ́lọ́run sọ ní Kùránì àti ìdàpadà sọ́dọ̀ ànábì sọ́sọ́lá pé tánàbì yóò sọ ní àsìkò tánàbì sọ kò ń sọ́dọ̀ àwọn ọláṣẹ kò ń tún ṣe sọ́dọ̀ àwọn ọmọ tó pé tọ́ba fi lè yapa sí tọ́lọ́run àní tẹ̀lé wọn tọ́ba ń tẹ̀lé tọ́lọ́run náà máa ṣe kíni náà máa tẹ̀lé wọn ṣùgbọ́n àní tẹ̀lé wọn ṣùgbọ́n àmà pariwo lé wọn lórí àmà jà ó ìyẹn náà iná àdìtàn láti ka ọjẹ wọ́n ní wàlíkọ́ọ̀lì wọ́súlì sọ́lọ́sọ́lá àti ọ̀tá náà bí sọ pé ní man àtọ́ àníyàn tó bá di tẹ̀lé mi tó gbọ́nà sí mi lẹ́nu faqad àtọ́ Allah ẹ̀dájú ti gbọ́nà sí Ọlọ́run bá lẹ́nu wa man asani ẹni bá ti yapa mi faqad asa Allah ó ti yapa Allah wa man yuti'il amir ẹni tó bá sì ń tẹ̀ tó ń gbọ́nà sí olórí lẹ́nu tánà ìbá sọ pé ẹni tó ń gbọ́nà sí olórí lẹ́nu ó túnmọ̀ sí pé tánà bí sọ pé normally olórí gbọ́dọ̀ máa wà tí ẹ̀yin sọ kú sọ ń sìn pé ṣé nígbà tẹ́ bá lọ́sùn ní Sókótó bí ẹni pé tí ẹ kẹ́ sọ bí ẹni pé kò tiẹ̀ sí nǹkan míì kò sí nǹkan tó bí oṣù yìí wá láti Sókótó yẹn wọ́n fi sọ pé ìsáàkẹ́ pé ẹ̀ mọ́ ààrẹ kí bí ẹ̀kan fẹ́ máa ṣe àìgbọràn sí àṣetáládé palẹ́nu torí pé olórí tó wà ń bẹ̀ ni à ń fẹ́ kọ́ àná sọ kí bí oṣù Sókótó kan so ọmọ yìí tí ìlà àmì rẹ̀ ẹni tó bá gbọ́ràn sí olórí lẹ́nu tí Ọlọ́run ti wulẹ̀ sọ́nù kò wá ń tẹ́lẹ̀ pé ẹgbọ́ràn sáwọn ní àwọn olórí yín lẹ́nu so nàlá mìíràn fi ń sọ ń bí tó pàtó mọ̀ pé tánàbí ń sọ bẹ́ẹ̀ ni pé ní olórí gbọ́dọ̀ máa bẹ kò sí kẹ́yìn kan máa fẹ́ máa ṣe ayé bó ṣe wù yín àtàfà àríwo tí ó máa sọkúsọ ọdún lẹ́gbà kìnnìkan tí ó máa bẹ̀sìn jẹ́ olórí gbọ́dọ̀ wà ń lù tí ó máa ṣàkóso àlámọ̀rí ọ̀rọ̀ ayé àtẹ̀sìn àwọn mùsùlùmí ànábì ní ẹni tó bá tẹ̀lé olórí tó gbọ́ràn sí lẹ́nu faqad àtọ́ àní ó ti gbọ́ràn sí ànábì lẹ́nu ọmọ ìyá àṣìlẹ̀ àmì rẹ̀ tó bá yapa sí àmì támìrì sọ pé kẹ́ ṣe ọdún ní 29 tẹ́yìn ní ọgbọ̀nlẹ́gbà tẹ̀ṣẹ̀ ọdún 30 faqad àṣọ́ ni ó ti yapa sí ànábì sọ̀sọ̀lá ó ti ṣàìgbọ́ràn sí ànábì sọ̀sọ̀lá ànábì sì sọ sókè pé ẹni tó bá pọ̀ ọmọ ní àṣọ́ ní ẹni tó bá yapa sí ànábì tó ṣàìgbọ́ràn sí ànábì faqad àṣọ́ ó ti ṣàìgbọ́ràn sọ́lọ́run tó bá ṣàìgbọ́ràn sọ́lọ́run bá kí wá ní ọ̀rọ̀ rẹ̀ jà sí inú náà jù ọ sí wàkọ́ọ̀lì sọ̀rọ̀sọ̀lá tí wọ́n tánàbí sọ pé ìsmọ́wò àtẹ́hùn ẹ máa gbọ́nà sáwọn olórí lẹ́nu ẹ máa gbọ́nà ẹ sì máa tẹ̀lé wọn ẹ máa gbọ́nà tó bá sọ fún yín kẹ́ sì máa tẹ̀lé méjì ní ẹgbọ́ ẹ má ṣàìgbọ́ pé àní gbọ́ ẹgbọ́ tó sọ tó sì sọ yẹn ó bá yín lọ́kàn mu kò bá yín lọ́kàn mu àtẹ́hùn ẹ tẹ̀lé wàyí ní stomina aleikum abdul habashi kó yà pé ẹrú habasha àwọn ẹrú Habasha Áfíríkà tó lọ kó wá láti Áfíríkà tó kó sọ́dá omi wá sí ilẹ̀ lábáwá láwọn ẹrú tá pé láti jẹ́ ẹrú ọmọ lábáwá wọn bá tún fún ní àpọ́nlé díẹ̀ ẹrú dúdú ànábì ní kódà kó jó òun gan lọ fi jọba lé lórí kàá nara south zebiba inú àdísmi jẹ́dáwọn láti rọ́ọ̀f nínú àdísmi
so oríṣiríṣi àwọn ìròyìn àwọn fi ròyìn pé kódà kẹ́ pé kò pé lẹ́dà ní ṣókí ó ti gé lọ́wọ́ gé lẹ́sẹ̀ orí rẹ̀ gan bí ọ́ sì ń pè ní so tí ò ṣe rí tí ò tẹ̀ pé lẹ́dà gan débi tẹ́ sọ pé àṣílẹ̀ náà ní ìwà jẹ́ olórí ẹjọ́ lọ tẹ̀lé olórí ni ẹ̀yìn kàdís díẹ̀ sí kí tó stop wàkọ́ lè sọ̀rọ̀ sọ́lám àti ọ̀tá náà sọ pé ní tẹ̀sùmáhùn pàtó tí wọ́n lè amir tó ń bá kan náà sábà sọ pé ọ máa gbọ́ ni wọ́n sì máa tẹ̀lé àṣẹ olórí ànábì tí kù ó ti sọ̀rọ̀ amiru kálí bá mọ́ wàyìn dúró ìbàdàn hara kódà kọ́ nínú ẹlẹ́gba wà ó kìdá máa lùk kọ́ tún wá gba owó rẹ̀ ìyẹn ni pé kódà kó jáwọn olórí jàǹbá tẹni wọ́n lù yín lẹ́gba lórí owó yín wọ́n tún gbà òòrùn sọ pé ló dẹ̀ tọ́ mi wọ́n ń bó lórí ìjà àṣẹ ọlọ́run ni fún ẹni tó bá fẹ́ sin lọ́hùn àwọn tá fi ń sin lọ́hùn náà kò ń ṣe kébí pa ní àsìkò Ramadan kò ń ṣe ká kírun gan nínú àṣẹ ọlọ́run tó pọ̀ ìgbọ̀ndàn ló wà lórí náà ní ilé náà wà fásitì wà àtìn ànábì ní kódà kan ṣubú ilé fún ẹ fásitì gbọ́ wà àtìn kó sì gbẹ́ràn kó sì tẹ̀lé wọn. Muslim gba àdìsí wa ànábì ní mankẹ́rẹ́ àmín àmìrì ìṣẹ́ àyẹn tó bá kó ìra àwọn kan lọ́dọ̀ àmìrì rẹ̀ fàlẹ́yẹ́sìbìrì àlẹ́ kó ṣe sùúrù fàìná olè ìsà áhàdùn mi nàná sí kò sí ọ̀kan nínú àwọn ènìyàn ẹ̀wò mi ti ń wá irú àdìsí náà mo ti ń wá kí n kà kí tó stop tẹ̀lé àwọn àdìsí kan wà ó promise ó sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára ìrìkan nílé irú ẹ̀ so anábìlẹ̀ kò síyàn kankan tí ó ṣe kí ni kharaja min sultan shibron túkọ̀ ara yapa sí àmìrì kékeré báyìí pé wo tó bá ti jẹ́ pé nígbà pé wọ́n máa sọ pé oṣù kan ibi òní máa gbọ́n níbi yẹn o mo lóòótọ́ mo mọ̀ kọ́ wà ṣébúrọ́n kó kọ́ ayapa sí wọn kékeré báyìí níbi ìbúwọ́n kékeré báyìí fàmọ́ ìtàn àlè tó bá kú lórí rẹ̀ pé ìkankan ń bẹ tó fi gbọ́n sámẹ́rì lẹ́nu ilà mọ́ tàbí tẹ̀tẹ̀ jahiliya wọ́n kọ̀ pé kú ní kùkèfè ikú jáìlì ni ikú pé èrò tíṣ Islam ò tí wà bọ̀ àdìsí ìbú wà ní Muslim ó lálàáfíà ẹ jẹ́ kí n dún bẹ́ẹ̀ so ìyẹn làwọn agbọ́yé gẹ́gẹ́ bí alùsùn náà pàǹ tí àwọn ànábì pa á láṣẹ tó bá lálùsùn náà àwọn táwọn tẹ̀lé àṣà ànábì ni làwọn náà fi mọ̀ pé tọ̀ àmì ò láàmà dúró dé sùtọ́ ẹni tó sì yàn fún wa nìyẹn a sì yọnu sí pé wọ́n yàn fún wa kódà kọ́ máa yàn fún wa agbọ́dọ̀ dìde sí tó pé tánàbì sọ ní pé ní mọ̀ yútìn amir so ànábì jẹ́ ká mọ̀ pé amir gbọ́dọ̀ máa bẹ ṣó ti wá yé báyìí so a sì pé gbé táwọn sọ ń sìn wọn sọ ọgbà odò bẹ̀yẹn o ṣé ìṣòkòtò kan lẹ́yẹ kẹ́ máa dúró dé tíra wo ló sọ tíra tó ànábì ló sọ wípé ní àmàdódò olórí tó wà ní Sókótó yẹn tó wá tún kó ní Sókótó tó wá sí kódà kó jẹ́ pé Badagry lọ gbé lọ olórí Badagry yẹn lámàdódè kó announce fún wa so kéèké ní tí a fi wá síta nìyẹn pé àwọn kan fẹ́ da ọ̀rọ̀ mú mẹ́rin tí ò dá kan mọ̀ wọ́n sì dòńdò pé àáfàá ló ń sọ̀rọ̀ láti lè fi ṣe àwọn èèyàn lọ́nà ìtọ́rọ̀ gbani nígbàbẹ̀ wà lágbà omi yọ láti lè fi da burú láti lè fi kọ́ àwọn ẹ̀ ní láti lè fi da nǹkan burú máa wọ̀nyẹ̀ lójú kàwé àṣìlè gbọ́ ó ní àwọn ọ̀rọ̀ kan lọ́dún sọ síwájú mẹ́ so yẹn náà jẹ́ bó ṣe jẹ́ inshallah láti